Kò bá ogun tó le, kò bá ogun tó le, gbogbo náà jọ̀ìjọ̀ì kò láfiwé. Kò bá ogun tó le, gbogbo náà jọ̀ìjọ̀ì kò láfiwé. Ìgbòho òòṣà, owó bàbá Dámì. Ìgbòho òòṣà, owó bàbá Dámì. Tí bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín nísinsìnyí, mo ṣe rí tábà mú tẹ̀gbọ̀n kúrò, tábà fi tẹ̀gbọ̀n sí, kódà tábà tún wá fi tẹ̀gbọ̀n náà sí ó tó bẹ́ẹ̀. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti pe mítìn, wọ́n ti sọ fún wọn wípé Ìgbòho ń bọ̀ nílé o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní ti ń sá padà lọ sílùú wọn. Mo ní fídíò evidence lọ́wọ́. Mo ní fídíò evidence lọ́wọ́. Ẹ share fídíò yìí, ẹ gbọ́ káàkiri, ẹ jẹ́ kó lọ fà. Àwọn Fúlàní wọ́n ti ń kẹ́rù wọn, wọ́n ti ń kó property wọn, wọ́n ti ń sá lọ. Mo ní fídíò evidence lọ́wọ́. Àwọn tí wọ́n dá wọn dúró nígbà tó dé sáìdì ilẹ̀ Ìgbò, wọ́n dá wọn dúró, wọ́n níbo ló ń lọ, wọ́n tú gbogbo ẹrù wọn kalẹ̀. Wọ́n ní àti Ọ̀yọ́ state làwọn ti ń sábọ̀, pé wọ́n ní Ìgbòho pé Ìgbòho ti ń bọ̀ nílé. Meanwhile, bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà, bàbá máa wọ Nàìjíríà lọ́dún 21, kò sí àní-àní, ẹ lọ mobilize, ẹ lọ yapa bìbà. Mo sọ fún yín, mo ní kò ṣe ṣeré. Ẹni tí ó mọ̀ Ìgbòho ló ń fi Ìgbòho ṣeré. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tábà rẹ́rìn ká ní arẹ́rìn. Mo máa play fídíò yẹn fún yín live and direct. Mo máa play fídíò yẹn fún yín. Mo máa play fídíò báwọn Fúlàní ṣe ń sá lọ, bí wọ́n ṣe dá wọn dúró ní ilẹ̀ Ìgbò, níbo lẹ ń lọ, bó lẹ ti ń bọ̀, kíníkan. Ẹ máa rí everything live and direct. Tí màá play fídíò yẹn fún yín, má gbàgbé gbọ́ mọ́. Mo máa play fídíò yẹn fún yín nísinsìnyí. Àwọn àgbààgbà Fúlàní bí àwọn Gúnmi, bí Emir of Sokoto, bí Sultan of Ṣẹ́gun tí mo sọ wípé mítìn kan lọ. Mítìn yẹn ó ti ń lọ tipẹ́tipẹ́. Wọ́n ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe. Àṣé pé àwọn Fúlàní, àwọn ni wọ́n ń rán àwọn pásítọ̀ kọ̀ọ̀kan jáde tó fún wọn lówó, tó ní kó máa sọ pé kí Ìgbòho má wálé. Àṣírí ẹ̀ṣẹ̀ wà ń tú lára wọn tí ń jẹ́wọ́ báyìí. Mo sọ fún yín pé táwọn formation kan bá jáde, ọwọ́ máa kí ló kọ́kọ́ máa ń bọ́ sí. Fídíò tí mo fẹ́ play fún yín, mi ìgbà pé wà lọ́wọ́ ẹnìbọ̀dì. Mi ò rò pé fídíò yìí wà lọ́wọ́ ẹnìbọ̀dì àfẹnù tí bá ṣẹ̀ṣẹ̀ fún nísìnyí. God really kàábà. Mi ò rò pé fídíò yìí, mi ò gbà pé wà lọ́wọ́ ẹnìbọ̀dì lẹ́yìn ẹni tí bá fún nísìnyí. Àwọn Fúlàní yẹn wọ́n ti ń sá korobá. Àwọn àgbàgbà wọn ti pè wọ́n pé ẹ wá, tẹ bá tiẹ̀ máa ṣe anything, ẹ jẹ́ kọ́ ọmọkùnrin burúkú yìí. Bí wọ́n ṣe ń sọ nìyẹn mí tí wọ́n o. Ṣé mọ̀ pé kọ́ ọ lè fojú re fi wo bàbá wa sí Sunday Igboho. Àwa ọmọ Yorùbá láwa lè fojú re wò wọ́n. Èwo nínú yín ni ò ní rònú? Nàìjíríà fojú rere wò wọ́n ní ẹ wá o, gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ẹ suspend ẹ̀. As a matter of fact, ẹ kọ́kọ́ máa bọ̀ lé náà. Àwọn àgbààgbà wọn, àwọn Northern Elders Forum, àwọn àgbààgbà ilẹ̀ Haúsá, àwọn àgbáwo fìrìyọ̀yọ̀, wọ́n ti pàṣẹ nílẹ̀ Haúsá pé kí gbogbo àwọn Fúlàní tó wà nínú gbogbo igbó ilẹ̀ Yorùbá, wọ́n ní kọ́tẹ̀ kọ́kọ́ máa bọ̀ lé náà. Pé torí ọmọ Ìgbòho tó ń bọ̀ nílé yìí àmọ́ mission ẹ̀. Meanwhile, bàbá ó pọ̀ síbò kó jẹ́ pé bàbá kọ̀ máa wá sin màmá kọ́ padà ń tì wọ́n ni. Ṣùgbọ́n the sound of Ìgbòho name ò lọ fà. Ìyẹn làwa ṣe máa ń sọ fún ẹ̀yin ẹlẹ́nu lásán. Èyí tó jẹ́ pé orúkọ yóò kò lè move anything. Tẹ́ máa ń fẹnu kéré Ìgbòho. Ìyẹn làwa ṣe máa ń sọ fún yín wípé àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tá a bá rérin ká ní arérin. Ṣé Ìgbòho ti lọ bá wọn ni? Wọ́n rántí nǹkan tó ṣẹlẹ̀ látẹ̀yìnwá ni. Wọ́n mọ̀ pé sàábé tó wà lẹ́yìn ọmọ Adéyẹmọ
ó kúrò ní ṣeréṣeré. Tó bá sọ pé ẹrú kú bàbá ẹrú kú, kò ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹnu kọ́ ká pàtẹ ká fi tẹ̀gàn kú, ká yọ tẹ̀gàn kúrò, ká tún fi tẹ̀gàn sí. Bẹ́ẹ̀ ni ẹni ńlá ló ṣe ńlá, ẹnu kọ́ ló fi ṣe é. Eléyìí yàtọ̀ sí ìjà gáràjì, ó yàtọ̀ sí ìjà pé a fẹ́ gba agbolé kan. Ìjà orílẹ̀-èdè là ń sọ, ó ṣe ṣeréṣeré. Àwọn Fúlàní náà mọ̀ ọ̀kan tí bàbá wọn Buhari tó kó wá bá wọn ní sókà. Ẹ ti gbàgbé fíìmù sókà ni? Ọmọ Yorùbá má ti lè gbàgbé nìkan. Ojú àwa Yorùbá ní ara ilé wa ò ti kí níyì, ilé lẹ́dìyẹ ò ti kí níyì. Àwọn Fúlàní wọ́n bẹ̀rù sí Sunday Igboho bí ìṣọ̀kan lọ. Ìyẹn ló fi wá jẹ́ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ìyẹn ló fi wá jẹ́ kí wọ́n wá pe bàbá wa sí Sunday Igboho pé ọmọ wa wá. A mọ̀ pé ò nídìí owó, a mọ̀ pé ò nídìí ipò, a mọ̀ pé ò nídìí contract. Nǹkan tá fẹ́ jẹ́ kó ṣe ni pé dáàbòbò wà pẹ̀lú wa ilẹ̀ Yorùbá, jẹ́ ká jọ máa fọgbọ́n ṣe, jẹ́ máa ṣe kíníkan. Is a thing táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n lè pèsè Sunday Igboho. Yes, lóòótọ́ àwọn àgbààgbà kọ̀ọ̀kan tí ń pè wọ́n báyìí tí wọ́n jẹ́ gbàgbọ́ nítumọ̀ ilẹ̀ Yorùbá, tí wọ́n dé bàbá Ọ̀dẹ̀lẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ torí bàbá kì í ṣe olóṣèlú. Àgbààgbà tẹ bá rí tó bá ṣe Sunday Igboho ṣe kẹ́mọ̀ pé kò kì í ṣe olóṣèlú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwọn àgbààgbà tó jẹ́ olóṣèlú yìí náà tó bá yẹ kó fẹ́ ṣe dáadáa ni ohun tí gbogbo yín ti kó nílẹ̀ Yorùbá nílẹ̀ tó mọ́lẹ̀ yìí, ìran ò lè jẹ, ìyà ò lè jẹ ìran yín mọ́tá yá fi parẹ́. Kẹ̀yà onínàkúnà, gbogbo owó mining, gbogbo owó allocation, gbogbo owó contract, gbogbo sàrà money, gbogbo nǹkan tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá tó wà lápò ẹnìkan pọ̀ ní nílẹ̀ tó mọ́ làárọ̀ yìí, kí ẹ má gbowó wọn lọ́wọ́ Fúlàní tẹ máa fi kú. Àbá kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu, níbo lẹ fẹ́ lọ láyé, ìgbádùn wo lẹ fẹ́ gbà tó wẹ̀ ò tíì sí lọ́wọ́ yín. Kò sí olòṣì nínú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó wá jẹ́ kẹ́ wò wípé omi tó bá mọ níwọ̀n là ń rẹ́ lásì. Wàhálà tó wà ilẹ̀ Yorùbá yìí kò ṣe fọwọ́ bò mọ́, kò ṣe dáṣọ bò mọ́. Àníkẹ́ pè wọ́n sí gbangba. Ìgbòho nìkan ló lè fọ ilẹ̀ Yorùbá mọ́. Anybody tó bá lóun fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́, ó sọ̀rọ̀ ẹ̀yìn ni. Èmi ò dárúkọ anybody. Ojú gbogbo wa náà la fi rí náà. Ẹ wò gbà tí Sunday Igboho fi lọ sí gọ̀gàn, ẹ mọ̀ gbà tí wọ́n ti pa wọ́n gọ̀gàn ni. Kí Sunday Igboho tó lálàá fáwọn máa jáde ni wọ́n ti ń jí wọn gbé ní gọ̀gàn. Sálíù Gọ̀gàn tó jẹ́ olórí gbogbo Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá, ìpakúpa ló pa àwọn èèyàn wa gọ̀gàn náà. Ìpakúpa ló pa àwọn èèyàn wa ní gọ̀gàn. Ṣọ̀gbà pàbàtà pàjọwọ́jọwọ́ etí ẹ̀. Ẹ̀wọ̀n bí ó rẹ̀ pọ̀. Ìgbòho kọjá ẹlọ́kẹlọ mú. Ẹ lọ bá kí kẹ lọ ráǹdì ẹ̀ ẹ lọ sọ ráǹdì ẹ̀. Àánú yín ṣe mí. Ìwọ tó bá wá sí pàtí wa ta fẹ́ ṣe lọ́dún 23, 24, 22, 23, 24. Ìwọ tó bá wá sí pàtí yẹn tó o fẹ́ di ẹyà fẹ́ di kíní kan. Mo fi Ọlọ́run búra tó bá dẹ wọn kò ní déèyàn mọ́. Tí ó bá rí bẹ́ẹ̀, call us pé gbogbo àwọn ọmọ Yorùbá táwọn bẹ́ẹ̀ ni bastards. Bó di eku kó mọ̀ kó di wọn eku yẹn títí láéláé. Bó di ẹja kó mọ̀ kó di wọn ẹja yẹn títí láéláé. Bó di àmọ̀tẹ́kùn mọ̀ pé àmọ̀tẹ́kùn ni gbogbo òun ẹ títí ayérayé. Kódà kó di eṣinṣin lásán kò tún déèyàn mọ́. Gbogbo di wọn eṣinṣin yẹn, you have become a butterfly family. Bó di ejò ìwọ̀n ẹ ti di reptile family. Lọ́kọ́ sílẹ̀. Ìgbòho là ń sọ̀rọ̀ ẹ̀. Ìgbòho là ń sọ̀rọ̀ ẹ̀. Kò kì í sọ̀rọ̀ àwọn tó ń fẹnu ṣe. Sunday Igboho ṣá. Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Owó baba Dami. General actor gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀rìn kílẹ̀ mìtì ti gbogbo ìran Yorùbá. Kò ṣe ilẹ̀ Yorùbá, gbogbo ìran ilẹ̀ Yorùbá. Àjànàkú kọjá. Ìgbòho kọjá pé wọ́n ní. Mo ní àwọn Fúlàní, mo máa play fídíò yẹn fún yín báyìí. Àwọn Fúlàní wọ́n ti sá kowóbá. I have a video evidence. Ẹni ọ́n ti send fídíò kan sí mi.
fídíò yẹn ẹ máa gbọ́ fún ara yín bẹ̀ táwọn ọmọ Ìgbò yẹn ń question àwọn Fúlàní yẹn pé kí ló ṣẹlẹ̀ níbo lẹ́ ń lọ gbolẹ̀ tí ń bọ̀ pẹ̀lú tírélà wọn ẹ máa fojú ara yín rí Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rérin ká ní arérin mo máa play fídíò yẹn ṣùgbọ́n ẹ ká kọ́ dé polówó ọjà lọ. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ẹ káàbọ̀ padà sórí ètò ṣé ń gbọ́ mi sí kétékété ẹ̀yin tẹ́ bá gbọ́ nǹkan tí mò ń sọ ẹ kọ sí comment section pé I can hear you nísìnyí báyìí ẹ lọ ra popcorn ẹ ra coke program ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí nísìnyí but màá kọ́kọ́ play fídíò yẹn fún yín it's just 1 minute 45 seconds. The fear of Igboho is the freedom of Yorùbá nation. Àwa mọ̀ pé tí Igboho bá wà nílé kí ló ń jẹ́ Fúlàní Igboho onídàá ti lọ bá àwọn Fúlàní wọ́n máa sá fún ara wọn ní Sunday Igboho don't need to go and meet Fulanis. Ọmọ pé tí Igboho bá lóun máa ṣe nǹkan ó máa ṣe gbogbo àwọn Fúlàní gbogbo àwọn àgbààgbà Fúlàní ẹ̀ ti mọ̀ pé kò sí ìkọta táwọn fẹ́ ṣe sí Igboho máa wọlé. Àṣé pé àwọn Fúlàní ni wọ́n lọ rán àwọn ni wọ́n lọ rán àwọn fake pastors. Mo fọ́ gbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí. Yorùbá burú o torí owó. Ìgbà tí mò ń gbọ́rọ̀ yìí ara mi gbọ̀n pé àwọn Fúlàní wọ́n lọ rán àwọn àgbààgbà pásítọ̀ kan nílẹ̀ Yorùbá tọ́mọ̀ pé tó bá sọ̀rọ̀ pàápàá jùlọ wọn tún wá lọ àwọn pásítọ̀ tí wọ́n súnmọ́ wa wọ́n tún wá lọ àwọn pásítọ̀ tó súnmọ́ múvmẹ́ǹtì mi ní dárúkọ ẹni àtìwà tí dárúkọ wò ètò ẹ sì máa mọ̀ wọ́n wá lọ fún wọn ní nǹkan wọ́n ní kọ́ lọ máa pé kọ́ máa dẹ́rù bà Ìgbòho kọ́ máa sọ pé kó má wálé kó má ṣe gbá nígbà tí wọ́n gbogbo sísẹ́mù ni wọ́n ti lò wọ́n ti kọ́kọ́ ṣẹ́bọ̀ pé kí àwọn pásítọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n ti kọ́kọ́ threatening wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe gbá wọ́n ṣàwo Yorùbá burú o Yorùbá nífẹ̀ẹ́ owó o Yorùbá nífẹ̀ẹ́ owó o Yorùbá nífẹ̀ẹ́ owó o ọmọ ìyá yín wọ́n tún ṣe ti pásítọ̀ ìyẹn ò tún jẹ bàbá nígbà tó wá rí pé ìyẹn ò jẹ bàbá àwọn Fúlàní fún ara wọn wọ́n wá withdraw gbogbo àwọn ọmọ wọn kúrò lẹ̀ Yorùbá nísìnyí báyìí ẹ máa rí pé kẹ máa tó máa rí àwọn tírélà tó máa kọjá èmi máa fi kan wọ̀nyí tó ti wà lọ́wọ́ tèmi ẹnìkan ló ju fídíò yẹn sí mi màá play ẹ̀ fún yín tí bá rí pé àwọn ibìkan wà tí ò jẹ́ kí n play torí copyright or something like mo lè má play but màá play fún yín tẹ máa rí nǹkan tí mò ń sọ wọ́n dá wọn dúró lẹ́nu pé mo lẹ́ lọ ó ná pẹ́nàpẹ́nàpẹ́nàpẹ́nàpẹ́nà tó ń sọ Igbo tí wọ́n sọ English ẹ wò kẹ bá mi share fídíò yìí òun ni oníwọ́n máa sọ pẹ́lẹ́. Abitala mgbidi astọpụ ha n'Olu Junction ha egwu ha kpọpụta dị bọọ ha kidnapụrụ so ndị Hausa baa n'anyị ime o ndị Hausa sendịtịkwa ndị abakwala ime ha gbara mụrụkwa anya ahụ agbọrọkwala akịrị ka anyị na-eme n'Olu Junction na
mi ní play video yẹn tán torí copyright ti rí video pé mi parọ́ fún yín mo fi Ọlọ́run Elédùmarè búra fún yín video yẹn 1 minute 49 seconds ni kí n wo ti bá lè play bí báyìí so màá kọ́ pa sound yẹ torí copyright mo kàn fi example yẹn wọ̀nyí kẹ́lẹ̀ mọ̀ pé mi parọ́ fún yín pé lè òkè sí pé wọ́n parọ́ mo máa ẹjẹ check bí báyìí mo máa wà force láti play ẹ̀tàn fún yín nìyẹn ẹ̀rù ń bà mí torí copyright torí fídíò yẹn sì ó ṣeé ṣe kí ó ní nǹkan tó máa ní graphics error ó kẹ́lẹ̀ mọ̀ pé YouTube and Facebook wọ́n ní terms and conditions wọ́n ní àwọn nǹkan kan tí ò gbọdọ̀ show tó yẹ pé tó bá fi lè show ẹ̀ báyìí ó máa mú kọ́ kẹ́jẹ́ tuntun àti bẹ̀rẹ̀ play again tó bá ti fẹ́ dé àwọn tí ó tún kéde à. Guria abatala mgbidi stop ha lọlụ junction ha kpọpụta the boy ha kidnapụrụ so ndị Hausa ba na anyị mo ndị Hausa send the ndị abakwala anyị ha gbara gbara anya ahụ agbọrọkwala akịrị ka anyị na-eme lọlụ junction na ihe na-eme lọlụ junction ha kidnapụrụ the boy Guria ke eri ebe ya ti ya nke bisi ya wute nama Guria leje people achụba ha blọk nwe moto blọk ụzọ mgbe blọk ụzọ ebupụta the boy and onye kidnapụrụ ya bụ onye mgbidi kì tí mo play yẹn kí ẹ̀rọ bá fẹ́ bí kò yẹ kì í lò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bí ẹ pẹ̀lú mi ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yẹn ẹ mẹ́sẹ̀gì mi mo promise yín pé màá fún yín ẹ jọ̀ọ́ torí copyright ẹ jọ̀ọ́ torí tani tó pè mí tẹni tó pè yíyé pè mí náà kẹ̀ ń pè yàn ń kọ̀ tẹ́lẹ̀ tún pè kí ló tí táwọn èèyàn máa ń ṣe báyìí ẹ ti rí fídíò yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò yẹn ẹ pè mí mo ṣe ìlérí fún gbogbo ẹ̀yin tí ẹ bá pè mí tẹ́ béèrè fídíò yẹn pé màá fún yín gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń fún yín ìyẹn lè fi máa mọ̀ pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rérin ká ní arérin Ìgbòho kúrò nu ẹni tẹ́nìkan lè máa dẹ́rù bà ẹ jẹ́ ń pe nọ́mbà tẹ́ máa fi gba fídíò yẹn fún yín +229 WhatsApp ni o ẹ máa kọ́lẹ̀ báyìí +229 57 74 79 70 +229 57 74 79 70 +229 57 74 79 70 +229 57 74 79 70 ni WhatsApp number tẹ́ fi máa gba fídíò yẹn mo ṣe ìlérí fún yín pé màá fún yín ní fídíò yẹn 1 minute 45 seconds torí tí bá ní kí n play ẹ̀ tán ó lè ní graphics error bọ̀ mo ṣọ́ àti bẹ̀rẹ̀ ẹ̀ fún yín kẹ́ lè mọ̀ pé mi ìfẹ́ nu ṣe bẹ́ẹ̀ ni náà ẹ wá wò tí èèyàn kan bá wá lè wà nílẹ̀ Yorùbá tí àwọn Fúlàní gbọ́ pé ó ń bọ̀ nílé tí gbogbo wọn mú eré tètè kí ló dé tí àwọn àgbààgbà tí wọn ọ̀rọ̀ gbà yẹ ni ẹ ká yẹn lè fi máa mọ̀ pé ìran Yorùbá yẹn lè fi máa mọ̀ pé àwa Yorùbá ọ̀rọ̀ wa gba sùúrù ó fẹ́ àmójútó àwọn àgbààgbà wa wọn ò nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ṣe bẹ́ẹ̀ yìí náà ẹ̀yin bàbá wa àdàlẹ̀ ìwáwọ̀ ọ̀gbọ̀n fi ṣàdá ṣe rí ẹ̀yin tí a jọ jẹ́ ọ̀dọ́ ni màá advice Ìgbòho ti ń wọlé bọ̀ nísìnyí Ìgbòho dẹ̀rẹ́dẹ́ àti bẹ́ẹ̀ni bọ̀ nípa kankan wọ́n fẹ́ wá sí ìyàwó ni Sẹ̀fínì náà ẹ̀dẹ̀ mọ̀ pé bí àwọn Fúlàní ṣe sálọ yìí we don't know what can be the outcome wọ́n lè lọ yẹ fọ́ọ̀sì wà kọ́ wọlé lẹ́ẹ̀kan náà fún díẹ̀ yìí
fún ìdí èyí màá fẹ́ jẹ́ kẹ́yìn ọ̀dọ́ bíi tèmi kẹ́ lísì sí nǹkan tí bàbá wa yìí sọ. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti 51. From 51. Nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunition for war. Gbàrà tí wọ́n mú Jésù báyìí. Immediately Jesus Christ was caught. Pétérù fa ìdáyọ. Peter drew out his Ó sword ṣá ẹnìkan létí and náà. cut somebody's ear. Ẹ̀gbọ́n tí Jésù Do you sọ. hear what Jesus Christ said? Kò ní kó sọ ìdá He ẹ̀ did nù. not tell him to throw Ó away ní that ta sword. tẹ́ padà sínú akọ ẹ̀. He said, keep back that sword in the shirt. Tẹ́ padà sínú akọ ẹ̀. Keep it back in the Ẹ shirt. tó bá fi ìdàlà máa fi Anybody pa. that kills with the sword shall die by the sword. Nísìn Now, wọn ò tí ì pa ẹnikẹ́ni. nobody has been killed. Wọ́n kàn mú mi ni. They have just caught me. O ò lè lo ìdà láti fi pààyàn So náà. you don't have the right to kill anybody with Ṣùgbọ́n a tó bá sword. pa ènìyàn, But when they kill, ìdàlà ó fi pa ẹni tó pa that ènìyàn. person will be killed as Tó well. sọ nìyẹn That's náà. what Jesus Christ was saying. Tẹ́ bá tún lọ sí ìwé ìfihàn. If you go to the Revelation 30 verse 10. 13 verse 10, Ẹ tó bá pààyàn nípa ìdà. anybody that kills by the Nípa sword ìdàlà ó ti pa. shall by the sword be slain. Bíbélì sọ That's náà. what the Bible says. Mi ní kẹ̀kẹ́ kìlẹ̀ lóògùn. I'm not saying you should start going to the Rárá. herbalist house. Rárá. No. Ṣùgbọ́n But ẹ ṣeun tẹ́ mọ̀ pé ó tọ́ tó yẹ do things that you know that are láti fi right. protect ara yín, àwọn ọmọ yín, ọkọ yín, ìyàwó yín, ìlú yín, agbègbè yín. That you can use to protect yourself, your family, your surroundings, your environs. O ò lè gbé ìbọn. If you cannot bear arms, Bíbélì sọ pé ká padà sí ilé. but the Bible says we should go back Pé home. ká fi ẹ̀kọ́ Kristi tì ná. Set aside the teachings of Ká Christ. padà sí Let ilé. us go back Ṣé home. bínú Bíbélì ló wà? Is it not in the Bible? Hébérù 6 verse 1. Hebrews chapter 6 verse 1. Ṣùgbọ́n But ó ní ẹ padà sílé. he said, go back Kẹ́ home. ṣe pípé. Do the perfection. Kí ni pípé? What is the perfection? Kí ni pípé? What's the perfection? Ó ní ṣùgbọ́n He said, but ẹ má lò nípa ti èṣù. don't use it in the Ẹ ways of the ṣe devil. pẹ̀lú pàtì Ọlọ́run. Do it in the ways of God. Má ṣe ògùn tó máa bá tiyan jẹ́. Má ṣe tó máa pàdìyàn. Don't Má ṣe do tó máa things that bẹ́ẹ̀. will destroy people's life. That will Ṣùgbọ́n kill people. àkókò ẹ̀ nìyí o. But this is the time. Àkókò rẹ̀ nìyí. This is the time. Àkókò tá a máa tọ́jú ara wa This is nìyí. the time to take care of ourselves. Jésù ni mo wá nípa tara. Jesus Christ said, Mo wá I came nípa physically tẹ̀mí. and spiritually. Nípa tẹ̀mí là ń bá lọ tẹ́tẹ́lẹ̀. We are going But báyìí sí But now, nípa tara. we have to go in the physical. Mo ti Jésù sọ ni. That's what Jesus Christ said. Mi ò ní olóṣàyà gbàgbà. I'm not saying you should be audacious. Rárá o. No. Ṣùgbọ́n But try try. tí ò bá bọ́ sí gbà náà. If it does not work after you've tried your best, Ó kù sọ́wọ́ Ọlọ́run. then it is left to God. Iṣẹ́ àwọn àpọ́sù Acts of the Apostles, 19 chapter 19, verse 12. verse 12. Pọ́ọ̀lù Paul, ó lo bàǹtẹ́. he used an Kí ni apron. bàǹtẹ́ yẹn? What's that apron Ó for? fi hílì àwọn He ènìyàn. was using it to heal people. Ó yàtọ̀ sí pé lórúkọ Jésù. It is different from in Jesus' Lágbára ẹ̀jẹ̀ name. Jésù. In the last name of Jesus. Ẹ̀mí nìyẹn. That is Ṣùgbọ́n tí spiritual. nǹkan mi bá ti wà, But when there are some tá bá ti other lo things, nǹkan míì, and we use some other things, tara nìyẹn. that is physical. Ṣùgbọ́n But Ọlọ́run wá support yẹ. God supported it. Ìwọ tó bá ṣe oògùn If you are doing láti fi protect ìlú to ẹ, protect your own, láti fi protect ilẹ̀ ẹ, to protect your láti fi land, protect gbogbo nǹkan tó ní, to protect everything you á have, ṣiṣẹ́ fún it ọ. will work for you. Tókùn ò God. ní fi ja ìwọ tọmọtaya ẹ And àtọkọ one will ẹ. not come upon you and your Tí ò ní fi family. ja ìjọ rẹ, And it will not come upon your á church. ṣiṣẹ́ fún It will ẹ. work. Ẹ má tẹ̀lé wọn o. Don't follow them. Tọ́ máa sọ wípé ẹ má ṣe I nǹkan will kan. say don't do anything. Wọ́n lè kó ọlọ́pàá mẹ́fà méje dán. And they have 6, 7 policemen that are watching over them. Wọ́n kó ogun jọ. They have security personnel. Ẹ̀yin tẹ́ ẹ̀ lówó ọlọ́pàá kílẹ̀ láti Either protect you ara don't yín. have money to hire police. Wọ́n wá ṣe ojú yín sínú church. They will now put your eyes in the Kẹ́ máa church wá sí church. so that you can be coming to church. Kẹ́ máa wá sí church. So that you can be coming to So church. tẹ́ bá fẹ́ kú kẹ́ kú. So that if you want to die, you can even die. Àbí? Is that all? Irọ́ o. No. Àwọn ọmọjọ tèmi. My own Èmi member, sọ fún yín I'm báyìí. telling you, Ẹ má ṣe oògùn kà. don't do Ẹ evil. má ṣe ohun tó máa stuff. bá tènìyàn jẹ́. Don't do things that will destroy Ṣùgbọ́n people's Bíbélì life. tí mo kóòtù fún yín But yẹn. what I've quoted Ẹ for lọ you, kà á. go and read it Ohun tó bá by yẹ kẹ́ ṣe. Whatever you're supposed to do, Ẹ ṣe. do it. Kò sẹ́ṣẹ̀ mbẹ̀. There is no sin in it. ẹ ti gbọ́kàn tí pásítọ̀ yẹn sọ ohun tó bá jẹ kẹ́ ṣe ẹ ṣe lásìkò tó bá jẹ́ máa bí ló sọ ẹ lè sọ pé bóyá àbọ̀ tó máa jẹ ló ń wá kíní kan kìnì kan ẹ̀yin èèyàn wa ẹ lọ jìra ogun wà ogun òsì ọlọ́ọ̀dún àgbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ọmọkùnrin ká àgbọ́dọ̀ máa fìgbà kọ̀ọ̀kan túra lẹ̀ o. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ṣe rí fídíò tí mo play yìí
mo ṣẹ̀ṣẹ̀ kọ̀nfàmù fídíò yẹn nílé mi èmi kọ́ máa ń wò normal pé normal púpọ̀ bọ̀dé bẹ̀rù bò bọ̀dé respect bò but mo rí confirmation láàárọ̀ yìí àwọn Fúlàní tí wọ́n mú lọ́sàn-án àná tí wọ́n ní wọ́n ti gbọ́ pé gbogbo ń bọ̀ lọ́dún 21 níṣe ni gbogbo wọn níṣe ni wọ́n sá wọgbó wọ́n ti ń sá lọ ẹ má tanra yín àwọn Fúlàní yẹn ti ń jápa wọ́n ti ń jápa ẹ̀yin Fúlàní tẹ́ wá wà láàrin ìlú ẹ send message sáwọn tó bá kù tí wọ́n ṣagídí tí wọ́n fẹ́ lọ ẹ má jẹ́ kó fi tí wọ́n kó bá ti yín o torí ẹ mọ̀ra yín ẹjọ́ communicate àwọn Fúlàní tẹ́ bá mọ̀ tó ṣe burúkú nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò sọ pé òun ò fẹ́ àlejò èèyàn gbọ́dọ̀ gbàyàn mọ́ra kó má bà tèèyàn jẹ́ ẹ̀tẹ̀ tí wọ́n bá ti Yorùbá jẹ́ nìkan ẹ̀ǹdí ayé Yorùbá ni ẹ fẹ́ gba style ẹ̀ẹ́dọ́gbọ́n palẹ̀ Yorùbá ń díẹ̀díẹ̀ Fúlàní ò gba ti Yorùbá àwa Yorùbá là ń fọ̀ síra wa kẹ máa rí pé Fúlàní tẹ bá gbọ́ sábì tẹ bá gbèdè wọn wọ́n á nífẹ̀ẹ́ nìkan pẹ̀lú tó bá gbọ́ Yorùbá wọ́n máa rí ẹbí ẹranko 8 years tí Buhari lò ààrẹ Haúsá ọkọ̀ tó complain kẹwo fídíò yìí. Bọ́lá Tinubu èwo tó ń ṣe wèrè ó sọ pé káàsì tẹ̀kímà ó wá pa àbúrò lẹ́tọ̀ àpọ̀ gidagida ìwọ Bọ́lá Tinubu ìwọ olóṣì ni ẹ Bọ́lá Tinubu ìwọ olóṣì ni olórí burúkú olórí kékeré òwò kẹ́ẹ̀tù wá tẹ̀ Bọ́lá Tinubu tuntun ó burú òun kà. ṣé iná rẹ pé tí ó ń gbé Tinubu ṣẹ́ èpè tí ó lè ẹ̀yin náà wo èpè tí ẹran kò yìí tí ó bá ń ṣe pé iṣu ẹni ló tọwọ́ ẹni bẹ́ẹ̀kọ́ kẹwo bó ṣe rí bẹ́ẹ̀ tó kárùn egbògi olóró ti ba yé ìwé eléyìí kó máa fẹ̀rọ̀ sí bàbá tiwa Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan táwọn bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ ọ̀gá yìí náà wo ìwé eléyìí ẹ wò. Bọ́lá Tinubu èwo tó ń ṣe wèrè ó sọ pé káàsì tẹ̀kímà ó wá pa àbúrò lẹ́tọ̀ àpọ̀ gidagida ìwọ Bọ́lá Tinubu ìwọ olóṣì ni ẹ Bọ́lá Tinubu ìwọ olóṣì ni olórí burúkú olórí kékeré òwò kẹ́ẹ̀tù wá tẹ̀ Bọ́lá Tinubu tuntun ó burú òun kà. ṣé ẹ̀yin náà ti gbọ́ ṣé irú èlò yẹ kó máa wo ẹnu sí bàbá wa tí ó máa ṣe pé ó máa ṣe o irú àwọn ilé ìkẹ́ ẹ̀yìn tó yẹ pé àlù làwọn bàbá yín máa ń bá sùn irú yín ẹ̀wẹ̀wẹ̀